Eléyìí tún ga o, gbogbo abiyamọ a ò mọ̀ ní fojú sunkún ọmọ. Sẹ́yìn náà ti gbọ́ bí Ibrahim Chatta ṣe ṣàlàyé bó ṣe pàdánù àkọ́bí ọmọ rẹ̀ obìnrin. Ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí àgbà òṣèrébìnrin ilẹ̀ wa Yétúndé Wùmí? Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Eléyìí tún ga o, gbogbo abiyamọ a ò mọ̀ ní fojú sunkún ọmọ. Sẹ́yìn náà ti gbọ́ bí Ibrahim Chatta ṣe ṣàlàyé bó ṣe pàdánù àkọ́bí ọmọ rẹ̀ obìnrin. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tí Ọlọ́run jogún oríṣiríṣi ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá fún ni Ibrahim Chatta, tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní òjò òjà, ṣe àlàyé ìrírí kan tó bani nínú jẹ́ gidigidi pẹ̀lú bó ṣe pàdánù àkọ́bí ọmọ rẹ̀ obìnrin nítorí pé kò rówó ilé ìwòsàn san. Nínú fídíò kan tó ń káàkiri orí ayélujára báyìí ni àgbà òṣèré yìí ti sọ ìtàn yìí nígbà tó wà láàrin àwọn òṣìṣẹ́ oko eré àti àwọn òṣèré mìíràn lóko eré kan tí wọ́n wà. Níbẹ̀ ló ti ṣe ìrántí ìṣẹ̀lẹ̀ tó ń domi tútù sí lọ́kàn di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Ibrahim ṣàlàyé pé wọ́n gbé ọmọ rẹ̀ yìí dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tó wà ní agbègbè Ìdó nílùú Èkó, ṣùgbọ́n wọ́n kọ̀ láti bẹ̀rẹ̀ ìtọ́jú ọmọ náà nítorí pé òun ò rówó san. Ó ní pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tí òun bẹ dókítà àti àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà, wọ́n fà kékọ́rí. Wọ́n ní àfi kí òun san ìbá owó díẹ̀ kí àwọn tó lè bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ yìí. Àgbà òṣèré yìí ní gbogbo ìgbìyànjú òun láti rówó ìtọ́jú yìí ló já sí pàbó. Abiyamọ yìí ní òun fi ẹsẹ̀ rìn láti ọ̀nà jíjìn bóyá òun máa rí owó gbà lọ́wọ́ ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀, ṣùgbọ́n òun kò rí títí tí ọmọ náà fi padà jáde láyé. Ohun tó tún túbọ̀ gbomi lójú àwọn èèyàn tó wà níbi tí òṣèré yìí ti ṣàlàyé ni pé lẹ́yìn tí ọmọ yìí jáde láyé, ó ní òun ò rí owó ra pósí fún un. Ó ní kírètì ọtí ẹlẹ́rìndòdò Coca-Cola onípákó ni wọ́n fi sin òkú ọmọ òun obìnrin yìí. Òṣèré ilẹ̀ wa Ibrahim Chatta sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ò kì í fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ọmọ òun tó di olóògbé yìí, tó sì jẹ́ pé àìpẹ́ yìí gan ni òun sọ fún ìyàwó òun àti àwọn tó wà láyìíká òun lẹ́yìn ìgbà tí òun dé láti ìrìn àjò lọ sí ìlú Dubai ní orílẹ̀-èdè United Arab Emirates. Nígbà tó ń sọ̀rọ̀ nínú fídíò tó ń káàkiri orí ayélujára yìí, òṣèré tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara yìí ní ọmọ tí mo kọ́kọ́ bí kì í ṣe Malik, wọ́n gbé lọ sílé ìwòsàn, a nílò owó, mo wá fẹsẹ̀ rìn, mo wá rìn láti ìjọra Bádíà, ṣe mọ Èkó dáadáa náà, mo wá gba ojú irin dé Màkókó, láti Bádíà mo lọ sí Orílẹ̀, mo ní gbogbo inú Sùúrùlérè, àwọn ibi tí mo máa ń kiri pọfupọ́ọ̀fù gbà, mo lọ sí Ṣítà, jáde wá sí Lawansin, jáde wá sí Stadium, jáde wá sí Jubi Martins, ojú irin Costain dé Màkókó, mi ò dẹ̀ rówó títí tọ́mọ yẹn fi kú mọ́ mi lọ́wọ́. Kírètì ni wọ́n fi sin, kírètì kóòkì jọ̀hún, pákó yẹn ni wọ́n fi sin. Àwáwù ọmọbìnrin ẹyọ kan tí mo ní nísìn, ọjọ́ tí mo lọ sí Dubai tí mo ra diamond pé kí wọ́n bá mi fi sí ẹsẹ̀ rẹ̀, ìyá rẹ̀ bínú pé ṣebí òun lòun bí. Mo ní mo ti bímọbìnrin rí pé báyìí ló ṣe kú. Gbogbo wọn kàn bú sẹ́kún ni. Mo dẹ̀ ń dáná lọ́wọ́ ní yàrá ìdáná, wọn ò tí ì gbọ́ ìtàn yẹn rí lẹ́nu mi. Ṣùgbọ́n nígbà tí ó ń bínú pé mi ò ra kinní kan fún òun ni mo fi wá sọ fún un pé Àwáwù lọmọbìnrin kan tí mo ní, mo ti níkan tẹ́lẹ̀ rí, báyìí ló ṣe kú. Kírètì onípákó ni wọ́n fi sin ọmọ mi. Mo fẹ́ràn gbogbo ọmọ mi o, mẹ́ta náà sì ni Ọlọ́run fún mi, àmọ́ mo fẹ́ bí sí i. Ṣẹ̀rí Àwáwù orúkọ ìyá mi ni mo fi sọ nítorí lẹ́yìn ikú ìyá mi ni mo bí i. Fúndì èyí mo máa ń pè ní ìyá mi, kò sì sí nǹkan tó fẹ́ rà tí mi ò ní fún un. Nǹkan ìbànújẹ́ ló jẹ́ nígbà náà, ṣùgbọ́n ayọ̀ ni lónìí. Báyìí ni òṣèré tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní bàbá tápà yìí ṣe sọ ìrírí tó gbomi lójú ẹni yìí, tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń fi ọ̀rọ̀ ìyànjú lóríṣiríṣi ránṣẹ́ sí i. Bẹ́ẹ̀ làwọn kan bu ẹnu àtẹ́ lu ètò ìlera orílẹ̀-èdè wa, tí wọ́n ní àìlówólọ́wọ́ jẹ́ ìyàtọ̀ ńlá tó wà láàrin ẹni tó máa kú àti ẹni tó máa yè. Ẹnìkan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ pé ìtàn tí Ibrahim sọ yìí bà mí lọ́kàn jẹ́, pàápàá jùlọ ọ̀rọ̀ kírètì kóòkì tó sọ yìí bà mí nínú jẹ́ gidigidi. Kí Ọlọ́run má jẹ́ kí a rí ara wa ní ipò tí kò ní sí olùrànlọ́wọ́ kankan. Ẹlòmíì tó sọ̀rọ̀ ní ìdí nìyí tí mi ò ní fi ẹni tó ń ṣe làálàá ṣe yẹ̀yẹ́ láyéláyé nítorí kò sẹ́ni tó mọ irú ogun tí wọ́n ń jà. Ẹlòmíì tó tún sọ̀rọ̀ ní àwọn ilé ìwòsàn wa nílò láti fòpin sí àwọn ìwà burúkú tí wọ́n máa ń hù yìí, tí wọ́n máa kọ̀ láti ṣètọ́jú aláìsàn nítorí owó. Èèyàn mélòó ló nílò láti kú nítorí eléyìí? Sẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí àgbà òṣèré ilẹ̀ wa Yétúndé Wùmí. Inú ayọ̀ abara tíntín ni àgbà òṣèré ilẹ̀ wa ní Hassanat Taiwo Akínwándé, tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Yétúndé Wùmí wà báyìí o. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, orílẹ̀-èdè Amẹ́ríkà ni àgbà òṣèré yìí wà báyìí. A mọ̀ pé ó ṣeé ṣe kí ẹ máa wò pé kí wá ní nǹkan tuntun nínú kí èèyàn
rìnrìn àjò lọ sílùú òyìnbó. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ kí ti àgbà òṣèré yìí yàtọ̀ ni pé láti bí ọdún 19 sẹ́yìn ni àgbà òṣèré yìí kò ti láǹfààní láti jáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí gbajúmọ̀ yìí. Eléyìí ló mú kí ọ̀pọ̀ èèyàn bẹ̀rẹ̀ sí ní kí kú oríire, kí wọ́n ń kí kú àjàbọ́ nígbà tó gbé fídíò ara rẹ̀ sórí ayélujára níbi tó ti ń ti ẹrù rẹ̀ ní pápákọ̀ òfurufú tó sì fi orin kan sábẹ́ rẹ̀ níbi tí wọ́n ti kọ pé kò tó padà mọ́, ìbànújẹ́ mi tó ti ràjò kò tó padà mọ́. Lẹ́yìn tí àgbà òṣèré yìí dé ìlú òyìnbó tán, ó tún gbé fídíò míì jáde níbi tó ti ń yọ̀ tó ń dúpẹ́ pẹ̀lú orin Wàsíù Àyìndé kan. Gbogbo ẹni tó bá mọ ìtàn àgbà òṣèré yìí ló máa bá a yọ̀, tí wọ́n máa bá a dúpẹ́ pé ó ti gba òmìnira láti rìn síbikíbi tó bá wù ú àti láti jáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Bí ẹ ò bá gbàgbé, lọ́jọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2006, ìròyìn kan tó ti ní lójú kàn déédéé jáde tó gba gbogbo ìlú kan pé wọ́n ti mú gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa kan ní pápákọ̀ òfurufú Muritala Muhammed International Airport tó wà ní Ìkẹjà pẹ̀lú oògùn olóró. Nígbà tí a sì máa gbórúkọ òṣèré ọ̀hún ló bá di Yétúndé Wùmí. Wọ́n bá ní ó ń gbìyànjú láti gbé oògùn olóró náà lọ sílùú London lórílẹ̀‐èdè United Kingdom. ń gbìyànjú láti gbé wọ ọkọ̀ òfurufú Virgin Atlantic kí wọ́n tó mú un. Lẹ́yìn náà ni wọ́n mú un lọ sí àkàtà wọn. Egbòogi olóró cocaine 52, ìyẹn 92 wraps of cocaine ni wọ́n ní àgbà òṣèré yìí yà jáde láti inú ara rẹ̀. Ọ̀rọ̀ yìí sì ló gbé dé ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Èkó nínú oṣù kọkànlá ọdún 2006 kan náà, tí wọ́n sì fẹ̀sùn kàn pé ó ń gbìyànjú láti gbé egbòogi olóró cocaine lọ sí orílẹ̀-èdè míì, tí òun náà sì jẹ́wọ́ níwájú adájọ́ pé òun jẹ̀bi ọ̀rọ̀ náà. Lẹ́yìn èyí ni onídàájọ́ Ahmed Ramat Mohammed sì dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún 3 fún un, ṣùgbọ́n wọ́n fún un láǹfààní láti san mílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó ìtanràn tí àwọn ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ òṣèré yìí sì sáré dá mílíọ̀nù kan náírà jọ kó má bàa fi ṣòkòtò péńpé roko ọba. Látìgbà náà sì ni òṣèrébìnrin yìí kò ti lè jáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́. Èyí làwọn èèyàn fi ń bá a yọ̀ tí wọ́n bá a dúpẹ́ pé ó ti padà bọ́ nínú àtúbọ̀tán ìgbésẹ̀ tó gbé nígbà náà. Bí ẹ ò bá gbàgbé, ọ̀pọ̀ ìgbà ni òṣèré yìí ti jáde láti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí àti ìdí tó fi gbé ìgbésẹ̀ tó da ìrìn àjò rẹ̀ rú dòní olónìí yìí. Níbi ìfọ̀rọ̀wérọ̀ kan ni àgbà òṣèré yìí ti sọ pé ìṣẹ́ àti ìyà ló jẹ́ kó ń dáwọ́ lé ìgbésẹ̀ tó bani lójú jẹ́ yìí. Ó ní ẹgbẹ̀rún 10 péré ló kù sí òun lọ́wọ́ nígbà tí ọ̀rẹ́ òun sọ̀rọ̀ ìgbésẹ̀ náà fún òun. Olóhùn gan ò lérò pé òun lè ṣerú nǹkan báyẹn, ṣùgbọ́n òun wà nínú ìpọ́njú tí òun sì fẹ́ ní owó ní kíákíá. Àgbà òṣèré yìí sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun gan fúnra ara òun máa ń sọ pé ẹjọ́ ikú ló yẹ kí wọ́n máa dá fún àwọn tó bá gbé egbòogi olóró yìí. Ó tẹ̀síwájú pé òun ò lérò pé òun lè bá ara òun nínú àwọn ọ̀rọ̀ ìdọ̀tí báyìí, ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òun ò gbabẹ̀ kú, ẹ̀kọ́ ńlá sì ló jẹ́ fún òun. Nígbà tí àgbà òṣèré yìí gbé fídíò ara rẹ̀ sórí ìkànnì ayélujára rẹ̀ tí ọ̀pọ̀ ènìyàn ń bá yọ̀ tí wọ́n bá dúpẹ́ tí wọ́n kì í kú oríire. Kàyéfì ńlá ni eléyìí jẹ́ sí àwọn kan tí wọ́n sì ń béèrè pé kí ló fa ẹkú oríire lórí pé ó ń kúrò lórílẹ̀‐èdè rẹ̀ lọ sí orílẹ̀‐èdè Amẹ́ríkà. Wọ́n ní ṣé òun ni ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ jáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Eléyìí fi hàn pé ọ̀pọ̀ ló ti gbàgbé tàbí wọn kò tilẹ̀ mọ̀ irú ìrírí àti ìlàkọjá tí àgbà òṣèrébìnrin ti rí látẹ̀yìnwá tó sì le débi pé ó pa iṣẹ́ tíátà rẹ̀ lára títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí, nítorí àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ lò láti kópa nínú eré sinimá tàbí eré àgbéléwò látìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀.